ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùǹgbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nínú ọlọ́run ọba ni wà láàyè wá wà òní bẹ̀fẹ́ tó fara tìbí òkè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ òtún ti sílẹ̀ kan ọjọ́ òní ìwọ náà ló sì tún ti ọlọ́run ọba dákun abẹ́ ọ́nà jọ́ mọ́ tì í lẹ́yìn tiwa o alátìlẹ́yìn àgbà tí tiwa lẹ́yìn nígbà gbogbo ọlọ́run ọba tí mẹ́ta ṣàṣeyọrí tí ti ní lájò tí múni wúrà jò tí sì wọlé dé ní ìbàlónìí o adẹ́dà ṣẹ̀dá ọba tó lé téńtéńté lórí ẹ̀ṣẹ̀ tí ò lè ṣe ọba tí kì í múni rìn lókùnà ọba tí panimọ́ nínú ewu gbogbo àánú rẹ̀ la fi ń lò gba orúkọ rẹ̀ la fi ń fẹ́ láì mú ní pé agbára rẹ̀ la fi ń bùgá bí ò bá sí wọ lẹ́yìn ẹni ni ara wo la fẹ́ dá ọlọ́run bá jọ ọ́ dàpọ̀ mọ́jà àríwá ó dàrú láéláé o pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ wa ìjìnlẹ̀ fẹ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn apá kejì láti kan ní Tùǹgbà 100.9 FM ló tún balẹ̀ ní bàgẹ̀bàgẹ̀ báyìí iṣu ń bẹ lébi òdì bùkátà fàgbẹ́ òkú kan tàjùbọ̀ òdì bùkátà fúnníyàn àgbàdo tọ̀dọ̀mọ̀ ló bá di bùkátà fẹ́lẹ́kọ̀ mo délé ayé báyìí lọ́gán di bùkátà ọlọ́run Ọlákìtàn Adégòkè ní orúkọ ti tèmi. gbogbo ohun tá a tó tẹ́tí rò wípé a tó gbogbo ohun tá a tó tẹ́rù pa jù bẹ́ẹ̀ lọ o kọ́lọ́ọ̀nù jẹ́ tó kásìtò máa gòkè sí i. action. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ iye ọmọlúwàbí ni a ní à ń padà bọ̀ tágo mẹ́jọ bá ti lù Ọlọ́run sì gbà fún wa. ìjìnlẹ̀ níwé ọlọ́dẹ̀jọ orí bẹ́ẹ̀ akéyàn èyí tí tẹ fi ń gbọ́ nídìí láṣẹ Èdùmàrè àwọn náà dáadáa ní sọ́nà ẹnu wò ní yáàdì láṣẹ Èdùmàrè àjọṣepọ̀ òkú ní bàjẹ́ ẹ káàbọ̀ sábàlá kejì ìjìnlẹ̀ níwé ìròyìn láti kọ́ ní Tùǹgbà 100.9 FM Ọláyẹmí Àkànní lórúkọ mi. tó wọlé mẹ́kàn ni o Bùkátà Ọlọ́run. inú ìwé ìròyìn Nigerian Tribune lèmi ti bẹ̀rẹ̀ ìrìn àjò láàárọ̀ ti tòní o níbi tí ẹni tí ó jẹ́ olórí ẹ̀ fún àwọn àjọ adájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà mọ̀ ń sọ̀rọ̀ nípa Justice Ibrahim Tanko Ibrahim àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé nǹkan kan wọ́n ń jẹ́ kó di mọ̀ pé dẹ́dẹ́ mìíràn ọ̀ ipe kìlọ̀ àdé ipò àgbàlá bàgbà ibi gẹrẹjẹ báyìí làbàgbà Yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ báyìí òun lára ń fẹ́ o àwọn wo ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pàṣẹ àmọ́ fún gẹ́gẹ́ bí ohun tó ń bẹ́ẹ̀ nù ìwé ìròyìn láàárọ̀ ti tòní àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè wa Nàìjíríà ni o níbi tí wọ́n ti sọ pé ní ọ̀pọ̀ ìgbà wọn a máa fẹ́ máa yẹpẹrẹ bẹ́ẹ̀ máa yẹ̀yẹ́ àwọn adájọ́ ní ọ̀pọ̀ ìgbà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní pé ó ti tó ẹgbẹ́ mi gbígbó kíló wá dé oníkálukú yẹ kó lè mọ ibi tí àlà ilẹ̀ bàbá rẹ̀ tó dé o ipò yẹ kó oníkálukú lè mọ̀ wọn ara rẹ̀ láwùjọ kí ló wá dé tó fi jẹ́ pé gàràgàrà máa gun àwọn tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fẹ́ máa yẹ̀yẹ́ adájọ́ yẹ̀yẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ipò ṣé àìmọ̀fin wọn ni àbí àní ìdánilẹ́kọ̀ọ́ tó pèrègede tó tẹ̀wọ̀n tó ni wọ́n fi máa ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí àwọn adájọ́ torí náà pé ìhà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò látàrí pé ìjọba ṣe àtìlẹ́yìn fún wọn lọ́pọ̀ gbà ìhàlẹ̀ ìdúnkòkò la jà mọ́ àwọn adájọ́ wọn ni pé ó ti pọ̀ lápọ̀jù gẹ́gẹ́ bí ohun tí àní tí ó jẹ́ ọ̀gá àgbà adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ń sọ̀rọ̀ nípa Justice Ibrahim Tanko Muhammed tó ń ṣe lálàyé lánàá òde yìí wọ́n ń ṣe ìkìlọ̀ yìí gidigidi lórí àwọn ìwà kòtọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀dá yìí tí wọ́n máa ń hù wọ́n ń wòye wípé ọ̀pọ̀lọpọ̀ ní òní ìdánilẹ́kọ̀ọ́ tó kó tó di pé bóyá ó di amòfin kó tó di pé wọ́n di darapọ̀ mọ́ ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wòye wípé kódà ó tiẹ̀ bí abánáni iṣẹ́ rú àáfi tọmọ jẹ́ ni o bíi pé ó yẹ kí ìwà ọmọlúwàbí kó lè máa lápá láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a wò gẹ́gẹ́ bíi adájọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní ọ̀kan òjọ̀kan àwọn tó jẹ́ adájọ́ ní àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí ti gun gàràgàrà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ padà jẹyàn wọn níṣu nítorí náà àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti kọ́ ó yẹ kó lè kọ́ jẹ́ ìtọ́ni fún àwọn tó kù tó fi jẹ́ pé wọ́n máa ń ṣìwàhù lọ́pọ̀ ìgbà wọ́n jẹ́ kí lè kó di mímọ̀ látàrí bí ìṣẹ̀lẹ̀ kan ní ètò jẹ́ kó ṣẹlẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹwàá ní ọjọ́ Jímọ̀ ló bọ́ sí nípa ti adájọ́bìnrin kan tó ń porúkọ rẹ̀ ní Mary Peter Odele nípa ìhà tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n kọ sí wọ́n ń ṣe lálàyé pé ní ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wòye wípé bí wọ́n bá ń ṣe báyìí lọ àjẹ́ pé wọ́n ń tẹ́jú ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ́lẹ̀ lórílẹ̀‐èdè nítorí agbára tó wà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ sì rí ká má tanra wa jẹ ọ̀gá wọn bàbá wọn ni adájọ́ jẹ́ torí náà kí àwọn ẹ̀ṣọ́ aláàbò kó máa ṣe gàràgàrà níwọ̀nba yẹn bá ti rí àwọn agbẹjọ́rò àti àwọn adájọ́ ní orílẹ̀-èdè yìí wọ́n sọ̀rọ̀
ilẹ̀kùn wọn ni tó àní ṣiṣẹ́ o inú ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn wà láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o nínú àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ibẹ̀ wọn ti máa bẹ̀rẹ̀ àjò mi níbi tí àní ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹ̀ lánàá òde yìí ìyẹn ní ìlú yóò ti ṣòlo ìpínlẹ̀ Akwa Ibom níbẹ̀ lánàá òde yìí náà ní nǹkan bíi aago 10:00 òwúrọ̀ àná ní ìṣẹ̀lẹ̀ ó ṣẹ̀ níbi tí àwọn alọ́kó ló ń fi gbé bẹ́ẹ̀nu tó jẹ́ pé wọ́n jẹ́ kó máa pa àwọn èèyàn lẹ́kún láàrin ìlú wọ́n sọ di mímọ̀ wọn ni lórí alùpùpù yẹn ọ̀kadà tó jẹ́ pé wọ́n wà lọ́tẹ̀ lọ kọlù ẹni tó jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ pé ó ń rí sí ẹ̀rọ pọwó láti máa pọ̀ fún àwọn oníbàárà pẹ̀lú báwọn ṣe ètò owó wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ní ìlú Uyo lánàá yìí wọ́n sọ di mímọ̀ pé bó ṣe lọ láti lọ rí pé wọ́n digun láti lọ kọlù ẹni tó jẹ́ pé ó ń rí sí ẹ̀rọ pọwó láti kó owó rẹ̀ pẹ̀lú ohun iṣẹ́ rẹ̀ wọ́n ní láyé sọ́kà tó pàdó pé ó lè égbà ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọ̀dọ́ ládùúgbò jẹ́ pé ara ti kan òun ló ti yabùn lójú ẹsẹ̀ lọ ni wọ́n ti buná kán lọ́nù wọ̀ lára ó sì bẹ̀rẹ̀ sí ní jọ́lá tó kéde lẹ́kùn tó di pé àwọn ọlọ́pàá tí ó jẹ́ pé wọ́n wà nípìnlẹ̀ ọ̀hún wọ́n dé síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ nílùú Yólànà ọ̀hún nítòsí ibi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìyẹn afárásí ní agbègbè kan tó pè ní Ukot ìyẹn ní Oku Ikono ìyẹn ní ìlú Uyo lọ́ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀ iná ọ̀hún ti ṣẹlẹ̀ ọ̀hún ṣe ojú rẹ̀ ó ṣàlàyé fún àwọn oníròyìn ìmọ̀sán nípa ìyẹn nímẹ̀ Efiong ó ṣàlàyé tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ awa kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ó ṣàlàyé ní àwọn tó jẹ́ olè ọ̀hún nígbà tí wọ́n wá tó pariwo lé olè ó ní ó ní pẹ́ẹ́tẹ́ mẹ́rẹ́ láti máa sọ̀rọ̀ làwọn ọ̀dọ́ lọ́ ti yẹ bùn wọn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti kọ́ lọ́nù wọn lára kó tó di pé àwọn ọlọ́pàá wọ́n dé síbi tí ìṣẹ̀lẹ̀ wọn ti ṣẹ̀ nínú ọ̀rọ̀ ohun tó fi léde ó ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi léde ó sọ pé ó ní lánàá òde yìí ó ní kódà gbogbo àgbègbè òun ó kan lólólólóló torí pé kí ni ìṣẹ̀lẹ̀ òun wọn ni kódà ẹni tí ìṣẹ̀lẹ̀ òun ṣẹ̀ sí bí ó ṣe ló bẹ̀ sí ní gbogbo ó fẹ́ dẹ̀ òun gbèsè ọpọlọpọlọ lọ́dún kó òun tètè pariwo síta láwọn ọ̀dọ́ lọ́ọ́ fi tètè bò ó ṣùgbọ́n wọn ni ọjọ́ wọn di eérú lánàá kó tó pa àwọn ọlọ́pàá dé níbo ti ṣẹlẹ̀ ìlú Uyo ló ti wáyé lánàá inú ìwé ìròyìn Vanguard òun ló gbé jáde ẹ fẹ́ rí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard ẹ bá pàdé lówùúrọ̀ tòní. ọlọ́mìnira kan ní o bùkátà ọlọ́run ẹjọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀ wa Nàìjíríà wọ́n ti ṣe tán báyìí láti dọ̀dẹ̀ láti rí wípé wọ́n fi mú fílẹ̀ wọ́n sì gbé ìgbésẹ̀ tó yẹ lórí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé iṣẹ́ ní pàtàkì àwọn tó jẹ́ pé wọ́n ń rí sí ọ̀rọ̀ okòwò epo ní ètò jẹ́ pé bóyá wọ́n ra dúkìá wọ́n yá dúkìá lọ́wọ́ ìjọba lórí pé ìgbésẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa gbé láti sọ pé kí wọ́n sọ di ti ara wọn àti àwọn ìwà kò tọ́ tó jẹ́ pé ẹlòmíín tó ń hù lórí dúkìá ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀dá tó jẹ́ wípé ọ̀tọ̀ ni òwò tí wọ́n ní àwọn fẹ́ ṣe ọ̀tọ̀ sí ni òwò tí wọ́n ń padà ṣe pẹ̀lú dúkìá ìjọba ǹjẹ́ jẹ́ mọ̀ pé àlàyé ọ̀hún ní ìlú Àbújá lánàá òde ni wọ́n tẹ́ pẹpẹ ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé wọ́n ní fojú rewo orúfẹ́ ìṣẹ̀dá bẹ́ẹ̀ tó jẹ́ wípé bóyá ọ̀tọ̀ ni tí ó fi pilẹ̀ òwò ọ̀tọ̀ ni tó ń padà ṣe o pẹ̀lú ìjọba wọ́n wo ilé iṣẹ́ epo kan tó ń jẹ́ rọ̀gùnrọ̀gùn tó jẹ́ pé lórúkọ jọ̀ràn tí wọ́n pè ní ilé epo Shell wọ́n wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dàbí ẹni wípé wọ́n bá wọn dòwò pọ̀ tí ó sì jẹ́ pé ti ìjọba àpapọ̀ ní iṣẹ́ yìí ni ó jẹ́ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n padà gbé ọ̀rọ̀ náà gbà wọ́n wòye wípé ó kù díẹ̀ káàtó jẹjẹ mọ̀ gẹ́gẹ́ bí ohun tó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí níbi ìpàdé tó ní ṣe pẹ̀lú àwọn alẹ́nu lọ́rọ̀ oníṣòwò lórílẹ̀‐èdè Nàìjíríà ibẹ̀ ni ọ̀kan òjọ̀kan àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní olúlu ilé ìpàdé tí àwọn oníṣòwò àgbáyé tán ti ń ṣe ìpàdé tán pè ní Austin Texas ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí gangan òun ni ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ nípa epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn olóyè Timothy Silva tó ń jábọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n bá orílẹ̀-èdè Nàìjíríà dóòpọ̀ àti àwọn tó jẹ́ ojúlówó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n gbé iṣẹ́ àti òwò tí wọ́n ń ṣe wọ́n gbé gba ibòmíì diversification of business lọ́nà tí ò tọ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sì ti ń rí sí i wípé tó kò ní lè máa lọ bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí n tó ń bẹ nínú ìwé ìròyìn láàárọ̀ ti tò ní pé sàn láàrin báyìí ajé tẹ̀sán pé ó fẹ́ mú yín pẹ́kọ́rọ́ ẹ jẹ́ kó wà ní ìbámu pẹ̀lú àlàálẹ̀ ìwé àbádòfin orílẹ̀-èdè yìí inú ìwé ìròyìn The Daily Independent ló wà láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o inú àtẹ̀síta ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ tòní ibẹ̀ mo tún fojú gan ní ìròyìn yìí o níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ dìímọ̀ wípé ọ̀rọ̀ tó gbéṣẹ́ ìgbépò yìí kì í nẹnu yìí wípé ànífàsìn kan ọjọ́ ti lọ lórí rẹ̀ wọ́n ní àlátòṣù tó kọjá òun làwọn ti kẹ́fìn rẹ̀ táwọn sì ti gbígbèsè lóye fún àwọn láti gbé
láti rí pé àwọn yọ kúrò àwọn fásínà òun yẹn gbòógì gbígbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 ọ̀hún tó jẹ́ pé ó wà lára àwọn egbògi tó jẹ́ pé àwọn fẹ́ máa ṣàpínká rẹ̀ láti ṣe pèsè ètò ààbò fún àwọn aráàlú lọ́nà gbogbo ẹlẹ́jọ́ ẹsẹ̀ òun làwọn ti fàyọ kúrò nínú àwọn egbògi ọ̀hún tó wà lọ́wọ́ àwọn táwọn sì ti fà lé àwọn àjọ tó ń rí sí bójútó ohun jíjẹ àti ohun mímu àti ògùn lò lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ti fà lé wọn lọ́wọ́ tí í ṣe àjọ NAFDAC láti lè rí pé wọ́n ba ògùn náà jẹ́ yányán pẹ̀lú ṣé láti lè kó kúrò láàrin àwọn oògùn tó kù tó wà ní àkàtà wọn tá ń sọ bẹ́ẹ̀ tó jẹ́ mínísítà fún ètò ọ̀rọ̀ ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa dókítà Ozage Ihanere òun ló sọ ìdí mímọ̀ nínú ọ̀tún ìfilédè ó ṣàlàyé ó ní egbògi ọ̀hún ló ti tó jẹ́ pé ọjọ́ ti lọ lórí rẹ̀ ó ní pẹ̀lú àwọn egbògi jẹ́ pé àwọn kan wá fi ta àwọn lọ́rẹ̀ tó bá kó wá fáwọn láti pàpùkà rẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi dènà ìtànkálẹ̀ àrùn COVID-19 ó wá ní ṣùgbọ́n ọjọ́ orí wọn ò pẹ́ rárá òun ló fà tó fi jẹ́ pé ọjọ́ tètè lọ kúrò lórí wọn ó lé ọ̀sọ́kà náà sì ti gbé wọn fùyà kúrò láwọn gbé fún àwọn àjọ NAFDAC gbáwo ẹ lọ bá àwọn oògùn yìí jẹ́ kò dáa fún lílò àti pé ó léwu pẹ̀lú bó ti wà ní àkàtà wọn Ihanere fi kún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ẹ wo ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ wò lórí dídẹ́kun ìtànkálẹ̀ àrùn COVID-19 ó náwó táwọn fi mú kì í ṣe wọ́n rírọ̀ rárá o láti rí pèsè àjàkálẹ̀ òun ló wà fẹ́yìntì pẹ̀lú fi ṣàtúnṣe pé lórí ọ̀rọ̀ ètò ààbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ń ṣe táwọn fọwọ́ yọ̀bọ̀ kẹ́mù láti rí pé ètò ààbò ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà ní ó kójú òṣùwọ̀n dáadáa ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ wo gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń gbé ọ̀rọ̀ yìí pò ìkiri ẹni pé fásitì irọ́ o wọ́n ní ètò àbójútó tó péye fáwọn ó wà lórí àwọn fásitì tó wà ní àkàtà wọn àti pé kò sí kankan tó yẹ pé ọjọ́ ti lọ lórí rẹ̀ tó wà lákàtà wọn ẹyẹ sọ́kà táwọn ti fojú gan ni ẹ̀ ní oṣù tó kọjá láàrin oṣù tó kọjá ló ní àwọn tètè fà lé àwọn àjọ NAFDAC lọ́wọ́ pé ẹyẹ wo ẹ lọ ba oògùn náà jẹ́ torí pé kí ni wọn ò tọ́ wọn yẹ fún lílò kò dẹ̀ yẹ kó wà ní àkàtà àwọn mọ́ ó ní ìgbésẹ̀ táwọn gbére ẹ fẹ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn The Independent tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tí máa bá pàdé. ọlẹ́mí ẹ̀kànnì bùkátà ọ̀dọ́ ẹjọ́ mọ̀ sí bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú mo ti náwó kan ìwé ìròyìn The Guardian ṣùgbọ́n síwájú kíkà rẹ̀ ńkọ́ FCC market yà. òjìgà ṣàdánsọ́kù. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. More music at NigerLoaded.com. God, you know it feels on the beat, though. Don't press, I got you on the intro. Can't lie, baby girl, you are set to Pamurege. Like the way you do wine and you bend to Pamurege. Wine slow for me, my baby, Pamurege. You're the champion, me they give you the belt to Pamurege. So my body be loading, yeah. Pamurege. So my body be loading, yeah. Pamurege. Look at you, I'm a Ruby custard, you're not the bastard. And I like when you move your body like a snake or a JBT pasta. Kilo dale, all the boys them I go crazy for your matter. Lone jale, money can buy love, I just want to appreciate time. Feel it, body big like this, sensitive like Milo. For the culture, wine it my way and bring that thing low. I'm a day, no enjoy me. No keep pressing, no. For the culture, wine it my way and bring that to low. Can't lie, baby girl, you are set to Pamurege. Like the way you do wine and you bend to Pamurege. Wine slow for me, my baby, Pamurege. You're the champion, me they give you the belt to Pamurege. So my body be loading, yeah. Pamurege. So my body be loading, yeah. Pamurege. Kilele ibadi, na confirm ni ibadi. All of me dead now my body, I confirm G. My body, my name. Pom. My name is David.
Oge lọ́wọ́ ṣòkòtò. Mẹ́nu sí àtẹnu bébí àwẹ̀ sàkótó. Ọlọ́jà wẹ̀ bẹ̀bẹ̀ di alájà. Mo fẹ́ pọ́ńkì give me the lọ́jà. With Yankee passport then say we local. You better catch up, I go see you later. Spend my money, you talk somebody, you saw my body, let's keep it rocking, yo. Can't lie, baby girl, you are set to come reggae. Like the way you do wine and you bend to come reggae. Some body be loading, yeah. Come reggae. Look at you, look at. ìjìnlẹ̀ lóore ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú láti kan ní tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa tó MC Bami ọláyẹmí àkànní o fàdáfàdó ìrìnàjò ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú sẹ́ o ìwé ìròyìn The Guardian ni mo tún gbá mọ́ báyìí o níbi tí àwọn ẹlẹ́gbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá ìyẹn House of Senate tán ti gbé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kan tán jẹ́ kó di mímọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé tó àwọn òní kó sódò tán káwọn tó mọ̀ pariwo òtútù o wípé àwọn ti ṣetán láti ṣe àtúnṣe tó pè fún lórí ọ̀rọ̀ tí àwọn ti gùn lé láti ṣe iṣẹ́ nípa ìwé àbádòfin nípa àwọn òtí àti ìlànà kan tó ń bẹ nílẹ̀ wọ́n ní ọdún 2015 ló dà tí ìjọba tó ń bẹ lórí àlééfà ti tẹ́wọ́ gba ọ̀pá àṣẹ ni wọ́n ti ní ìlọ́kàn láti rí wípé wọ́n ṣe àwọn àtúnṣe kan lórí àwọn ìwé àbádòfin wa àti àwọn òtí òun ìlànà kọ̀ọ̀kan ní ètò jẹ́ pé wọ́n ti pàtì tán pé ní standing order wọ́n ṣe lálàyé pé wọ́n ti ń gbé ipò yẹnu láti jọ ọjọ́ yìí kó tó wá di àná òde nínú ìpàdé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ní ìlú Àbújá ní ẹni tó jẹ́ ẹni àkọ́kọ́ láàrin wọn ìyẹn ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn alàgbà Ahmed Lawal ni wọ́n ti wá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lánàá òde pé tó àsìkò ti tó láti ṣiṣẹ́ lórí àwọn ohun tí wọ́n ti ṣe pàtì tó jẹ́ tán ti ṣe pàtì láti ọdún 2015 tó jẹ́ àwọn òfin àti àtúnṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé ó pè fún ní ṣíṣe bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé tó àwọn òfin tó jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nípa ti àwọn iléèwé gíga orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí universities tó fi dé orí àwọn colleges of education ilé ẹ̀kọ́ṣẹ́ gbogbogbò wọ́n ní lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní pé gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n ó bu ọwọ́ lu àwọn èyí tó dáa níbẹ̀ tí wọ́n sì ṣe àtúnṣe fún àwọn èyí tó dẹ́ pé ó pè fún láti ṣe iṣẹ́ lórí rẹ̀ o àwọn náà rí wípé ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí nǹkan ṣe ń lọ ó ń dagun bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òfin tó jẹ́ pé a fi ń tòlú ó ṣègbè lẹ́yìn àwọn kan ju àwọn kan lọ ó ń gbomi lójú àwọn kan ó ń pa àwọn kan lẹ́rìn ó mú ọkàn wọn kan balẹ̀ ó ń kó ọkàn kan láyà sókè bẹ́ẹ̀ ló ń dóoru mọ́ àwọn kan ló sì mú òtútù mọ́ àwọn kan o gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn náà ti ń ṣe àgbéyẹ̀wò látàrí pé aráàlú gan òsinmi ẹnu wọ́n ń sọ̀rọ̀ ní tọ̀sán tààjì tí wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ pé tí ẹ̀yin adarí tẹ̀ ń ṣe fún wa yóò kù díẹ̀ káàtó gbogbo làwọn náà ń rò papọ̀ tí wọ́n ní àwọn ṣetán láti gbé yẹ̀wò báyìí ní èyí tí ó gbà bá tónílé tàlejò lára mu ẹ wo ẹ fẹ́ mọ̀ nípa ìròyìn yìí ìwé ìròyìn The Guardian tó jáde lónìí ní ẹgbẹ́ ìgbé àti gbámú ẹ bá ìròyìn ń bẹ̀ bíbá bùkátà lọ́rùn o Daily Post mo tún gbé kawájú mi lówùúrọ̀ yìí níbi tí èrò ti fi tó mi létí láti Kwara yẹn ìpínlẹ̀ Kwara tíṣẹ̀ nílùú Ìlọrin tí ṣolú ìpínlẹ̀ wípé èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní Ọlọ́run kò yọkó lọ́wọ́ ikú yẹn nínú lọ́wọ́ jàǹbá ìṣẹ̀lẹ̀ ojú pópó èyí tó wáyé ní àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun tó kọjá ní ìlú Ìlọrin tí ṣolú ìpínlẹ̀ Kwara wọ́n ṣàlàyé nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ adarí fún àwọn àjọ tó yẹ pé wọ́n ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì yẹn panápaná ní ìpínlẹ̀ Kwara lè tí wọ́n fi léde wọ́n ṣàlàyé wọn ní ọkọ̀ àjàgbéjọ ọ̀hún pẹ̀lú ilé gogoro tó gbé dá sórí wọ́n ní níbi ọ̀nà kan tó jẹ́ ọ̀nà olóbìrí ipò kan tó wà ní Ọ̀fà ní àdójúkọ ìyẹn ilé epo kan tó pè ní Bovas lọ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣe débi pé ọkọ̀ ọ̀hún ilé orí rẹ̀ sí ìgbirigidi ilé ọkọ̀ jẹ́ pé ó ń rìn àjò fúnra rẹ̀ lọ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ọ̀nà oyílẹ̀ lórí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú ọkọ̀ mọ́ ní àwọn òṣìṣẹ́ elétò ààbò tó wà lójú pópó lásìkò ọ̀hún ó ń lẹ́yìn òṣọ́kà lọ́ti sáré dòla ẹ̀mí àwọn mẹ́rin ọ̀hún tó yẹ pé wọ́n sì yọ wọ́n kúrò láàyè kúrò ní abẹ́ ìyẹn ọkọ̀ àjàgbé ọjọ́ ọ̀hún tó yẹ pé ó yí gbirigidi lé àwọn ọkọ̀ ọ̀hún lórí nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n ṣàlàyé wọn ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun tí ó kọjá tí ṣèjẹta ẹni tó jẹ́ adarí fún àwọn àjọ òṣìṣẹ́ panápaná ní ìpínlẹ̀ ọ̀hún sọ nínú ọ̀rọ̀ tó fi léde láàánú òde yìí ó ṣàlàyé ó ní àwọn òṣìṣẹ́ ìṣelétò ààbò ojú pópó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lọ́lọ́kùnrin jọ̀kadà wọn ìṣelétò ààbò lọ́tìtì dóòlà ẹ̀mí àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n ní kí ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àwọn òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù nílùú jẹ́kùnmọ́ pé wọ́n ní òun ló ń lé ọkọ̀ àjàgbéjọ tó ṣe pé òun ló ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún lè sọ pé ó wáyé Adékúnlé tó jẹ́ alága fún àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò pàtàkì yẹ sí gómìnà ìpínlẹ̀ ẹlẹ́yẹsọ́kà ní sí gómìnà ìpínlẹ̀ Kwara Musa Abdulrahman Abdulrazak lẹ́yìnkẹsẹ̀ ló ti pe àwọn tó jẹ́ pé ó ń ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́jọ́ pé ẹ wá ẹ wò ẹ rí dájú pé
ẹ tètè fi ọwọ́ ìṣìkòfin mú ẹnikẹ́ni tó bá tẹ̀sẹ̀ gẹ̀ sófin ìrìnnà ojú pópó ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tó bá jẹ́ adarí ìyẹn ní ìpínlẹ̀ Kwara fáwọn òṣìṣẹ́ àjọ ìyẹn ọmọọba Fọládé Olúmúyìwá fáwọn òṣìṣẹ́ panápaná ní ìlú Ìlọrin ó ṣàlàyé ó wá rọ gbogbo àwọn awakọ̀ lójú pópó ó tẹ bá ti ń wakọ̀ ẹ máa wà ní ìkíyèsára ẹ máa wò tó ẹ máa wò ẹ sì dájú pé ẹ wà ní ojú ni alákọ̀ọ́fín ṣọ́rí ó wá ṣe pàtàkì pé ní pàtàkì jùlọ lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tó jẹ́ pé àwọn ọkọ̀ máa ń pọ̀ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń rìnrìn àjò lọ sí ilé ọdún ẹ wà lójú la alákọ̀ọ́fín ṣọ́rí o láwọn ojú pópó àti pàtàkì jùlọ àwọn ọkọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wájú àti ẹ̀yìn yín ẹ wà ní ìṣọ́ra pẹ̀lú wọn tẹ bá ti rìnrìn àjò láwọn ojú pópó ìròyìn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ di lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú ìwé Daily Post tó jáde lówùúrọ̀ tó ní àtẹ̀síta ẹ̀kúnrẹ́rẹ́ níbẹ̀ lẹ́ ti rí ibi tó ti kó àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yọ lábẹ́ ọkọ̀ ìyẹn ọkọ̀ àjàgbéjò tó rulé tó dà lé wọn lórí gbìyì ṣùgbọ́n orí padà kó wọn yọ ẹ bá ń bẹ̀ lówùúrọ̀ tó ní. tó ọlẹ́yìn mẹ́ẹ̀kan ní káàtà ọlọ́run o káṣẹ́ ṣe ní pàpàpà kí n tó ṣe ní dédé síbi o ní ìwé ìròyìn Vanguard ni mo ti kọ́ṣọ́ sí báyìí o níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ẹnu ọ̀kan pàtàkì lára àwọn mínísítà tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ikú kan kì í pa gbígbà ká má bàa pọ̀ lórí rẹ̀ ń bẹ̀ o ẹ̀wọ́ ìjọba àpapọ̀ ń sọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń fọ́ ọgbà ẹ̀wọ̀n tí àwọn tí wọ́n jẹ́ olùgbé ní ọgbà Tọ́mọkọ́ àwọn tí wọ́n kó sí ọgbà Tọ́mọkọ́ bí wọ́n ṣe ń sàṣàrà fún ẹ̀mí ara wọn tí wọ́n ń sá jáde jẹ́jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti wá pinnu báyìí wípé àwọn ti ṣetán láti jẹ́ kí ọgbà Tọ́mọkọ́ kó jẹ́ ibi ìrọ̀rùn àti ibùgbé ìfọ̀kànbalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní kí wọ́n wà ńbẹ̀ ní àwọn tí ó jẹ́ pé à ń fojú ẹlẹ́wọ̀n wò ṣùgbọ́n tó jẹ́ wípé ọgbà Tọ́mọkọ́ ni wọ́n lọ wọ́n ní àwọn ò ní jẹ́ kí ó máa kún àkúnfàyà mọ́ nítorí pé bí ó ṣe ń kún àkúnfàyà ó ń jẹ́ kí lè kó rọrùn fún àwọn tí wọ́n wà ní ọgbà Tọ́mọkọ́ láti máa parapọ̀ dìmọ̀ papọ̀ di pàǹpá láti sọ pé bí wọ́n bá ti ní àǹfààní kí wọ́n ní kálukú wọn yóò fẹsẹ̀ fẹ́ o jẹ́jẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ni ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ìṣẹ̀lẹ̀ abẹ́lé ìyẹn ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ni wọ́n ti ń jẹ́ kó dímọ̀ pé ọ̀kan òjọ̀kan àkọlù ló ti ń wá táwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kò bá kún pé wọ́n àlùfàǹṣá sí mínísítà ṣùgbọ́n wọ́n ní pé ikú nípa àgbà tí ò ní bá kúta ní bá kúrò orí rẹ̀ ń bẹ̀ wípé kò sí nǹkan tó lè dúkùkù lajà mọ́ àwọn oládùúgbò gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ wípé iṣẹ́ tí àwọn ni àwọn rí pé àwọn ṣe iṣẹ́ ìríjú àwọn bó ti tọ́ àti bó ti yẹ o ṣùgbọ́n lórí ìpinnu ìjọba àpapọ̀ láti rí wípé ọgbà Tọ́mọkọ́ ó jẹ́ ibi tí wọn ò máa kó àwọn ènìyàn sí púpọ̀ ju bíi ti tẹ́lẹ̀ wọn ni àwọn ò jẹ́ kó lè rọrùn fún àwọn tí wọ́n bá kó síbẹ̀ ní gbígbé kí wọ́n lè máa sùn oorun àrẹ́gbẹ́ fi múlẹ̀ kó má jẹ́ pé orí ìdúró ni wọ́n máa sí wọn bíi ẹja sandéènì wọn ni pé eléyìí ìjọba àpapọ̀ ti gbìyànjú láti fẹ́ fagilé nítorí pé wọ́n ti ń rí àwọn ènìyàn tó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tí kì í ṣe ẹranko bó lè jẹ́ pé ojú ẹranko ni wọ́n fi ń wo ọ̀pọ̀ wọn tẹ́lẹ̀ àwọn tí wọ́n wà ní ọgbà Tọ́mọkọ́ tí ènìyàn bíi 100 ó máa wà nínú yàrá kó tó pẹ́ ọkàn tí wọn ò ní láǹfààní àti lè yí ẹ̀gbẹ́ wọn ní eléyìí yóò dùn wọn àfihàn tí eégún aláré fi ṣọ ní òde Ọ̀yọ́ ẹ wo inú ìròyìn Vanguard ni mo ti láǹfààní àti báròyìn ọ̀hún pàdé tí mo sì kà á ẹ wo ó ti ń bá síbẹ̀. ó dẹ̀ kí kọ́pọ́ lówùrọ̀ ọ̀tọ̀ ní ìròyìn Vanguard ló gbé jáde. adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ lọ́nà bíi Èdùmàrè tó bá wa ṣe tó wúrọ̀ ọ̀tọ̀ ní lágbọ́dọ̀ lọ́wọ́ àtẹ̀yìn àtàwa àníríra wa banújẹ́ àmín lọ́lọ́ bákan náà adúpẹ́ lọ́wọ́ the senior liberal himself adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ yín lágbọ́dọ̀ lọ òkè òun lẹ́ ó máa lọ láì gbàgbé àwọn ọlọ́bọ́tìnì wa tí a tún ṣẹ́pọ̀ lówùrọ̀ ọ̀tọ̀ ní Peter Bamidele spinet náà wà pẹ̀lú wa bá wa ló fi oṣù karùn ròyìn báyìí wọlé kábíyèsí Ọlọ́run ó wà pẹ̀lú wa láì gbàgbé Sodiq Akínbolú ti àjọṣiṣẹ́ lówùúrọ̀ tòní ẹ má jà gbàgbé ọjọ́ ajé tó ń bọ̀ ọjọ́ 13 ní dédé náà máa bẹ̀rẹ̀ Christmas funfair ìyẹn nínú ọgbà àtúngbà wa níbí wọ́n fà péré ni ẹ máa fi jẹ ìgbádùn aláìlópin àtọmọdé àtàgbà pátá àwọn ètò wà fún ní pàtàkì jùlọ on the 23 ní ọjọ́ kẹtàlélógún lóṣù yìí ewé wòyí dé a máa lo àǹfààní ẹ̀ láti fi yé àwọn náà sí ní àwọn ìwé pátá. gbogbo bí àtàlágbàtọ́ kẹ́rì dájú pé ẹ múra tó dáa fún ọmọ yìí ní ìbámu pẹ̀lú àṣà àti ìṣèlú yín ni o. bẹ́ẹ̀ni so àwọn olùpàdé pé wọn lè ṣe kọ́ máa kọlà ṣé kọ́ kọlà sínú múra wọn ni. ìsìnkú àná wọn dán wò ná òyìnbó tó ṣe fẹ́ǹsì ló ṣe wòrà ọ̀làjú gan ẹni tí ò kọlà gan tán bá. àwọn kan sọ̀rọ̀ tó máa fìlì ẹ̀ tó bá tẹ̀ falà gan máa fìlì lórí ìṣẹ́ ẹ wo gbé la máa retí ní ọjọ́ náà bákan náà ẹ mọ̀ ní wálé sà títí wá dìgbà. jẹ́sàrí jíṣẹ́ kínní jẹ́jẹ́ mọ̀ pé Ajá Ibrahim Nafisa àtẹ̀gbẹ́bí
àwọn ni wọ́n ní ká mọ̀ kí iléèwé the Clever Group of Schools tó wà ní Odóngún àti ní Ìtaolú kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ìdúpẹ́ láàrin òbí àti alágbàtọ́ ní ètò yẹ kó fẹ́ wáyé ní àti ìmọrírì àwọn òbí pẹ̀lú alágbàtọ́ tí ó wáyé ní ọgbà iléèwé náà ní òpin ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ sátidé tó ń bọ̀ yìí. Ajia Ibrahim Nafisa àtẹ̀gbẹ́bí àwọn ni wọ́n ní ká máa kí gbogbo òbí àtàlágbàtọ́ ti iléèwé the Clever Group of Schools pé ẹ kú ayẹyẹ o, ẹ kú àjọ̀dún, ẹ kú palẹ̀mọ́ ẹ̀bùn ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé. àmín 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 àṣẹ títí wá dìbò àtà máa lórọ̀ fẹ́ láti pàdé Ọláyẹmí Àkànní lórúkọ mi. Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o. ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùǹgbà ẹ ṣe tẹ́ ń tẹ́tí sí wa ní tùǹgbà o.